hallelujah. Ògo mà ní fún Ọlọ́run lókè ọ̀run. A yìn Ọlọ́run ẹni tó ní ayé, ẹni tó ní òkè, ẹni tó dá wa. Àlàáfíà kó máa bá gbogbo ènìyàn tó wù kó máa gbọ́ mi níbi tó bá ti ń gbọ́ mi lẹ́nìí. Ẹ jẹ́ á gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, ayérayé ọba tó pọ̀ ní ipá àti agbára, Ọlọ́run onímọ̀jẹ̀mú, a gbé ọ̀gá o, a yìn ọ́ nítorí ẹ̀ ń jẹ́ Ọlọ́run wá sílẹ̀. Ẹ kò fi wálẹ̀ fún ọ̀tá mi, ẹ ò jẹ́ kógun ayé ó borí wa. Ìmọ̀ ọ̀tá, ìmọ̀ òkùnkùn, ẹ ò jẹ́ ó borí wa. Ogun gbọpẹ́ wa. A dúpẹ́ o nítorí pé ẹ dá wa sí. Ẹ jẹ́ ká wà lálàáfíà. Ògo ni fún orúkọ yín, Jésù náà agbára wa. Mo kí gbogbo ènìyàn káàbọ̀ fún wákàtí tí a wà yìí. Fọláṣadé làwà, ẹ ò ní sọnù. Bùsítáyọ̀, ògo rẹ ò ní wọ́ mi. Olúwatóyọ̀sí Ajíbádé, ẹ ra àánú gbà. Mo kí gbogbo ènìyàn pé ẹ káàbọ̀ lórúkọ Jésù. Bí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, láyọ̀ la ó máa jọ́sìn ní ilé Ọlọ́run. Ẹ kú ọjọ́ mẹ́ta, sálàáfíà ni mo bá yín. Ibi tí màá gbà lálẹ́ yìí ni pé Yorùbá ní ẹni tó bá béèrè òdí ọ̀rọ̀ òní fẹ́ gbọ́. Mo ti sọ pé mi ò ní máa jáde láì jẹ́ pé mo bá ní èsì ọ̀rọ̀ àbí mo bá ní nǹkan tí mo fẹ́ bá orílẹ̀-èdè Yorùbá sọ. Torí pé àwọn ẹlòmíràn á máa gbìyànjú oríṣiríṣi. Bẹ́ẹ̀ ni Bùsí, àlàáfíà ni mo wà o. Ẹ ṣe ọjọ́ lórúkọ Jésù. Àpò yín ò ní gbẹ, ẹ ra àánú gbà. God bless you my sister. Ohun tí mò ń sọ ni pé tí mi bá lé sí ọ̀rọ̀ àbí Ọlọ́run rán mi síta, mi ní wá wí ẹni àwáwí kan. Àwa ti kúrò lẹ́ni tí ó máa rárá bù. Ṣùgbọ́n ẹni tó bá béèrè ọ̀rọ̀ òun ló máa ń fèdí ẹ̀ gbọ́nà ọ̀hún. Ẹ ti mọ̀ pé àpátápàrà òun lọ lọ́rùn mi. Má jẹ̀mú tí kì í yí padà. Musa Busu Gàbá mi, ẹ mà ní sọnù. Ábì, wàhálà ànúgbà. Láti ẹ̀ káàbọ̀ sà. Máàmí Mátúndé, mo kí yín o. Ògo yín á fọhùn. Àdùnníbàdà, God bless you. Adúnídáyọ̀, ògo rẹ ò ní wọ́ mi. Mo kí gbogbo èèyàn tó ti wọlé pé ẹ káàbọ̀, ẹ káàbọ̀. Ẹ dákun, ẹ máa bá ń sí ọ̀rọ̀ yìí síta torí pé ọ̀rọ̀ tèmi ó máa lágbára díẹ̀. Mo fẹ́ fèsì ọ̀rọ̀ kékeré kan fún ọmọ bàbá Lágége àbí ọmọ bàbá Maricas. Mo dẹ̀ tún máa yà sí àwọn ibì kan díẹ̀. Mo dẹ̀ tún máa kí àwọn ọlọ́jọ́ ìbí, àwọn bíi Títí Aláyọ̀, Ìyá Ṣílò. Lórúkọ Jésù, Ọlọ́run yóò fi ọjọ́ kún ọjọ́ yín. Ẹ ò ní sọnù o. Ìyá Junior, God bless you mami, ẹ ra àánú gbà. Ok, Ìyá Jímọ̀, Ìyá Jímọ̀ ni lórúkọ Jésù mami, ògo yín á fọhùn. Àdùnnídáyọ̀, you are welcome, God bless you. Wọ́n ní ẹni bá béèrè ọ̀rọ̀ lèèyàn máa ń sọ ìdí ẹ̀ fún.
nínú ọ̀rọ̀ Yorùbá administrator àbí ìjàgbara fún ilẹ̀ Yorùbá, ǹjẹ́ kò sí àwọn ẹ̀sìn àbáyé ń bẹ? Ǹjẹ́ kò sí ẹ̀sìn àwọn mùsùlùmí ń bẹ? Bẹ́ẹ̀ ni kírísítẹ́nì wà ń bẹ. Àjọwọnú ara wa ni. Àwọn tí wọn ò dẹ̀ ṣẹ̀sìn kankan àwọn náà wà ń bẹ. Nítorí pé wọ́n ní àìmọ̀kànmọ̀kàn wọn òun ló jẹ́ kí wọ́n máa sọ tí ojú wọn kò rí rí. Tẹ́ ẹ bá gbé ra bọ́ǹkì, tẹ́ ẹ ní àwọn káàní gbé wá lóye owó ńlá, yes ẹ rí sọ, torí pé àwọn èèyàn ló máa mú ní bú ènìyàn. Ṣùgbọ́n màá bẹ̀rẹ̀ láti ibi ẹgbẹ́ ọ̀rọ̀ sọ pé àwa ò pọ́n Jésù lé. Pé Bíbélì wa sọ fún wa wípé nígbà tí ìyá rẹ̀ pé ó ti sọ fún wọn, ó ní gbogbo ohun tó bá ti ní kẹ́ ẹ ṣe ó ní òní kẹ́ ẹ ṣe, ṣùgbọ́n ẹ̀yin lo ohun àlùfàǹṣá pé ó sọ pé kí ló ṣe tèmi ti ìwọ obìnrin yìí náà. Ṣé bó ṣe rí nìyẹn? Ẹ máàkì ẹ style. Ṣùgbọ́n mo wá mú ọ lọ sínú ìwé Matthew. Màá jẹ́ kó o mọ̀ lẹ́ni pé ẹ̀sìn tí ìwọ establish yẹn, ẹ̀sìn tí ìwọ establishate yẹn, ẹ̀sìn tí ìwọ pè ní ẹ̀sìn mùsùlùmí lẹ́ni yẹn, wọ́n mú wá láti ìlú kan ni, wọ́n wá kọ́ elédè yẹn ni. Ǹjẹ́ ó jẹ́ èdè abínibí mi àbí ó jẹ́ èdè abínibí tí à ń sọ? Kí ló dé tó o máa fi lárúbáwá yẹn kó o máa fi sọ gbogbo èdè fún àwọn mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ kán dẹ̀ máa ṣe kí ni o, kán dẹ̀ máa bá a lọ bẹ́ẹ̀ tó wá ń lo Yorùbá? Ìṣọ̀lá Olúwafúnmiláyọ̀ ẹ ra àánú gbà, ìyá àjọ mi, God bless you, God bless you. Ẹ máa kó ọjọ́ mẹ́ta, ìyá àjọ mi rèé o, ìyá àjọ mi rèé o, God bless you. Ìyẹn ni pé àwọn ẹ̀sìn wọ̀nyí ẹ má jẹ́ kó takora wọn. Ẹ má gbé ọ̀rọ̀ ẹ̀sìn láti fi ba ayé jẹ́, torí pé èyí tá a sì gbé dání àti ìjẹtán, ṣùgbọ́n lẹ́ni ẹ máa gbọ́ wìrìwìrì ọ̀rọ̀. Mami bá mi ṣe ọ̀rọ̀ yẹn síta. Mo mọ̀ pé ètò sọ pé mo sọ pé wọ́n ní ẹ mo sọ báyìí kó o gbọ́ o, pé bọ̀tù kò yẹ kó o dá mi lóhùn, pé o dá mi lóhùn. Pé kí ló kàn ẹ́ pẹ̀lú Tinubu nígbà tó lọ ṣe wáàsí? Mark here, I'm not going to that area. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó o mọ̀ pé Ìbàdàn expressway tó sọ wípé wọ́n kọ́ auditorium, wọ́n ra ilẹ̀, wọ́n fojú lásán ra ilẹ̀, rántí pé àwọn NASFAT náà wà lọ́tà yẹn, àbí NASFAT ò kìí ṣe NASFAT ò kìí ṣe Muslim. Kúrò mẹ́ láti Ìtàchẹ́ǹjì dé Ìbàdàn, ṣé àwọn náà ò sí lẹ́sprẹ́sì? Kò sí mùsùlùmí lọ́nà, wọn ò kọ́ káàmpù síbẹ̀. After 4 square camp ṣé wọn ò sí ń bẹ̀? NASFAT mẹ́wàá ń bẹ̀, NAJAS àbí kílẹ̀ ń pè wọ́n, gbogbo wọn ni wọ́n wà ń bẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ láàrin yẹn ni pé ṣé ojú lásán ni wọ́n fi ń ra ilẹ̀ náà? Dádì gbé proof ẹ jáde. Adébóyè wọ́n ti sọ pé ojú lásán kọ́ ló fi ra ilẹ̀ Redeem Camp kò bọ́ta. Kúmúyì wọ́n ní ojú lásán kọ́ ló fi ra ilẹ̀ ní along Ibadan expressway, which is Ogun State ni. Kí ló ń pè Mountain of Fire
Olúkọ̀yà ẹ̀yin náà ẹ bọ́ ọ̀ta ẹ wá proof ti yín náà torí pé wọ́n ti fi allocation kan yín pé ilẹ̀ tẹ́ ẹ rà ẹ jagun gbalẹ̀ ni that is for that ẹ sign in mami máa lọ́fẹ̀ẹ́ máa láìkẹ́ sórí èyí tó wá kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n òun ni pé kìrìsìtẹ́nì ló ń pariwo kí ilẹ̀ Yorùbá ó gbọ́ òmìnira torí pé Rabongi ti sọ pé 2019 Nàìjíríà máa break you play the show sir but ìgbà wo ni Boko Haram ti bẹ̀rẹ̀ Nàìjíríà ṣé Boko Haram tó bẹ̀rẹ̀ ṣé ó jẹ́ kìrìsìtẹ́nì where is Leah lẹ́ni Leah dà àwọn ọmọ tí wọ́n kó ní kí náà pé rámilétì Chibok ni àwọn ọmọ tí wọ́n kó ní Chibok Leah tó wà láàrin wọn àti Christian wọn ò mọ̀ fi ilẹ̀ títí di àkókò yìí Christian ò mọ̀ gbéná wojú yìí a ò mà sọ̀rọ̀ àlùfáàṣásì torí ó sọ pé tó bá jẹ́ Christian ni wọn ò mọ̀ nígbà àwa lẹ́mà kọ́kọ́ dá lóró thank you ma Asisat ṣé Christian ló bẹ̀rẹ̀ ibi tí ta bá sọ pé ká bá ọlọ́gbọ́n bì kan tó bá láàkì ọgbọ́n yẹn ó di dandan ká fúlẹ́sì Bíbélì sọ nínú ìwé òwe ó ní ẹ má ṣe dá a sí wèrè lóhùn ṣùgbọ́n nígbà tó tọ́ stage kan ó ní ẹ dá a sí wèrè lóhùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹnu ẹ̀ yes let's go there. lóòótọ́ ni kò sí súrátù Maria nínú Bíbélì wa Maria àbí Mariamu ṣùgbọ́n àní Matthew àti Mark títí dé Revelation wọ́n dẹ̀ appreciate Jésù Kristi Jésù tí ìwọ́dẹ̀ sọ pa ẹ̀ ó sọ fún wa pé òun kò wá nípa ti àlàáfíà ó lóun wá nípa ti idà mami máa lọ sínú ìwé Matthew 10:34 ó ní ẹ má ṣe rò pé èmi wá rán àlàáfíà sí ayé èmi kò wá rán àlàáfíà bí kò ṣe idà kò wá ní ti ara kò wá ní ti ẹran ara kò wá nípa ti pé ó wá jẹjẹkújẹ kò wá láti wá pàgbò kò wá láti wá pa ohunkóhun ó wá fẹ̀mí rẹ̀ lélẹ̀. Yes ma wá wo ẹsẹ̀ 35 I want you to listen carefully without your statement kí n tó wá sọ̀rọ̀ takataka báyìí torí pé àìgbọ́fá là ń wòkè ifá kan ò sí ní para you need láti jókòó láti think very well ká tó wá wọ inú Yorùbá nìṣàn lọ ìdí tí ó jẹ́ pé kì í ṣe kìrìsìtẹ́nì nìkan ló wà ń bẹ̀ màá wá rán ẹ létí pé àwa kìrìsìtẹ́nì tá à ń jà torí mùsùlùmí ká bá lè gbòmìnira I will let you know today lẹ́ni náà ní kò dọ́là ẹsẹ̀ karùn-ún 35 Matthew 10:35 sọ pé mo wá láti ya ọmọkùnrin nípa sí bàbá rẹ̀ àti ọmọbìnrin nípa sí ìyá rẹ̀ àti aya ọmọ sí ìyá ọkọ rẹ̀ wo 36 o ó ní àwọn ará ilé ènìyàn lé ọ̀tá rẹ̀ ẹ kọ́kọ́ bá mi bírákẹ́ẹ̀tì ibẹ̀ yẹn ná kí tó rìn síwájú mami máa lọ́ọ̀fẹ́ máa láì àwọn ará ilé wa lọ̀tá wa we Yorùbá we are enemy of ourselves. We are the enemy of ourselves. Ọ̀nà tí enemy gbà jáde jà ẹ̀ ń pa wá lára nípa ẹ̀sìn ẹ̀ ń fi ẹ̀sìn kó wa lọ́bẹ̀ jẹ ẹ̀ ń fi ẹ̀sìn
ẹ fi ń tan àwọn ènìyàn ẹ dẹ̀ ń gbowó. Yes, I said it. Tó o bá ní nǹkan ṣe o ò ní máa sọ pé àwọn mùsùlùmí tó bá lọ fún ìjàngbara àbí tó bá tẹ̀lé wọn ebi máa pa kísà. Who told you? Sir, ẹ rọrọ sọ. Ọkọ olóyún tí wọ́n pa ní ìpanápọ̀jù ṣé kìrìsìtẹ́nì ni? Ṣebí mo sọ̀rọ̀ nípa ọkọ olóyún, mo ní ọkọ olóyún tí a sọ ń pa èyí tó jẹ́ kíni. Ṣé gbogbo àgbà àwẹ̀ bó ṣe fún yín ní Mẹ́kà ṣé ó fún kìrìsìtẹ́nì ní Jerúsálẹ́mù? Ọkọ olóyún, where is ọkọ olóyún today? Torí ìwọ sọ pé kìrìsìtẹ́nì ló fún Buhari ní poison, thank you. But kìrìsìtẹ́nì ló dìde tá a pray fún Buhari o. Àbáwá kọ́ la gbàdúrà fún Buhari. Buhari come to the real. Adébóyè pray fún Buhari. Àǹtọ̀ mo pray fún Buhari. Àìmọye ẹni tó gbọ́ wá sókè tá a pray fún Buhari pé kò gbọ́dọ̀ kú. Ṣẹ́yìn pray fún Buhari. Program wo lẹ ṣe fún Buhari fún program ẹ̀? Because you are now selling torí pé Buhari ti jẹ́ Muslim wọ́n dẹ̀ fẹ́ kúrò ńbẹ̀. Ìgbà àkọ́kọ́ rẹ̀ nígbà tó kọ́kọ́ jẹ́ ayé ológun ta ló lè kúrò ńbẹ̀? Mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ náà ni nà. Tá a bá ń jàjàngbara kì í ṣe ti ẹ̀sìn. O kà fẹ́ máa dá ìjẹ̀sìn sílẹ̀ ni. Ìwọ gangan ni ọ̀tá ilẹ̀ Yorùbá. Ìwọ ni ọ̀tá ilẹ̀ Nàìjíríà. Ara tá a sọ rèé o. Jọ níbi tí Marikas wà lẹ́nìyẹn ṣé bó ṣe tó ń gbà yẹn nìyẹn. You are selling Ahmadiyya àwọn náà ní school. The first primary school tó lọ ṣé Muslim school ni? Answer me. It's not a Christian school. You confirm it by yourself. Nígbà tá ń kọ́ yín. Mo fẹ́ kí n dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́ ẹlẹ́màkúnlẹ̀. Daddy, Christian school ló kọ́kọ́ lọ náà. Ẹ kà fẹ́ máa dáná, ẹ fẹ́ máa da ilẹ̀ Yorùbá rú pẹ̀lú ẹ̀wọ̀n àṣà òfin àtọwọ́dọ́wọ́ yín. Ẹ lọ yẹ wa nílẹ̀ ẹlẹ́ ń bẹ̀ yẹn. Mo máa rántí ìlú yẹn sí nínú ilé wa. Mo lọ mínísítà ń bẹ̀. Ìjọ ẹlẹ́ja, sorry to call that name. Àwọn first àwọn Anglican, àwọn ìjọ ẹlẹ́ja, àwọn African Baptist Church. Wọ́n dúró báyìí. Mọ́sálásí dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ Àgọ́ Chàchà. Thank you. Go to the Àgọ́ Chàchà in Yewa land. Old Christian Muslim Dubai. Christianity Dubai fẹ́ǹsì ló láwọn àwọn ọmọbìnrin wọn wò. Ìlú tẹ́ ẹ ti ń lọ Saudi yẹn ṣé kò sí Christianity bẹ́ẹ̀? Ẹ ṣe jàre Methodist. Ẹ lọ Ìláró ó wà bẹ́ẹ̀. Lọ sí Ìṣàgámù tó o dárúkọ ẹ ó wà bẹ́ẹ̀. Ilé olóòṣà ó wà lẹ́gbẹ̀ẹ́ ilé mùsùlùmí ó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí lókè Ọ̀ṣun Lóńdó Township. Ilé olóòṣà ó wà lẹ́gbẹ̀ẹ́ mosque. Torí ó wá ní àwọn kìrìsìtẹ́nì àwọn ni wọ́n pọ̀ nínú àwọn tí wọ́n fẹ́ jàjàngbara lórí pé wọn ò fẹ́ jẹ́ pé kí ni. Aláǹpààyàn ẹni kìrìsìtẹ́nì ṣé kìrìsìtẹ́nì ní Boko Haram ó nítorí pé Fúlàní ń pààyàn lóòótọ́ kò sí ìlú tó dáa gbogbo ìlú ló ní tiẹ̀ lọ́wọ́. Yes, you said it right, but Fúlàní tó ń pààyàn ṣé a sọ pé mùsùlùmí ni? Do you even call any Islamian name?
We are talking about Boko Haram. You will call pé àwọn mùsùlùmí ṣá dárúkọ mùsùlùmí. Bẹ́ẹ̀ ṣe ń dá wàhálà alẹ́ lè rè yìí o. Ìjọ wo ni wọ́n sọ pé chief imam kan ló dá wàhálà alẹ́? Even when we are fighting, they are fighting at Ìlọrin. Tán jókòó school sí school tán fẹ́ borí wọn ò borí. I saw some pastors supporting Muslim pé kò ní mínì everybody lè borí because láti lè jẹ́ kí wọ́n yọ ọ́ kí kó má bàa di ẹ̀sìn ìjà ẹ̀sìn. Mo fẹ́ jẹ́ kí ẹ gbọ́ àgbọ́yé dáadáa jẹ́ ń kàwé fún ẹ. Ẹsẹ̀ Matthew 10:36 sọ pé àwọn ará ilé ẹni lì ọ̀tá rẹ̀. That means we ourselves ìgbà tó lè lanu ẹ pé àwa Kìrìsìtẹ́nì la fún Buhari ní májèlé jẹ. Ẹ sà ẹ máa dárúkọ o ibi tẹ́ bá dé ẹ máa dárúkọ because ẹ lẹ́ẹ̀fẹ́ sọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ̀rọ̀ àjọ máa mú kan lẹ̀ o àjọ máa mú kan lẹ̀ o àti gbogbo àwọn sọ̀ǹgbé ẹ jẹ́ ká bọ̀ ọ̀tá ká wá sọ̀rọ̀. Ẹ jọ ṣé àwọn lọ́balọ́ba ṣé mùsùlùmí ò sí nínú wọn? Àwọn tí wọ́n jí gbé yẹn ṣé Kìrìsìtẹ́nì ni wọ́n ń jí gbé tán? Wọ́n mà jí àwọn ọmọ rìdíìmù gbé àbá àjẹ́ àwọn ọmọ bàbá Adébóyè gbé ni wọ́n wọnú ṣọ́ọ̀ṣì wọ́n mà lọ kọ́ wọn èèyàn. Ìjọ wo la gbé sáńbọ̀dù síta? Ibi tí ẹ̀sìn ti yín ti wá ibẹ̀ lógún ti bẹ̀rẹ̀ báyìí. Àbáwa ni àwa Kìrìsìtẹ́nì ló ń pa wọ́n. Kìrìsìtẹ́nì ni Fúlàní tó ń pààyàn àwọn ni darandaran. But ṣé ẹ ti gbàgbé pé ẹ ti sọ̀rọ̀ nípa Fúlàní àti ìwà tí Fúlàní lè hù sílẹ̀ Yorùbá? Ẹ ti gbàgbé pé ẹ ti sọ fún wa pé ọwọ́ wa ò lè ká wọn torí pé wọ́n rán ró. Abẹ́ ti gbàgbé ní sà ọmọ ọdún mélòó ni yín tẹ́ wá ń sarán? Tèmi tirẹ̀ ti Christian ti Yorùbá ládìbò f'Abíọ́lá náà ṣé Abíọ́lá jẹ́ Kìrìsìtẹ́nì ni? Have you forgot that Addis Abíọ́lá ló kó báìbù nínú ṣíìpù torí kán rìn bọmi? Kí la ṣe sí? Tó bá jẹ́ Kùránì náà ní kán rìn mọ́lẹ̀ ṣé wàhálà ò ní ṣẹlẹ̀? Ìjọ wo ni Israel tó dárúkọ lé nìyẹn? Ìjọ wo ni wọ́n gbé ogun ti àwọn Arab country yín? Ẹ máa dá mi lóhùn. Nínú gbogbo head of state tó ti jẹ ní Nàìjíríà, sir, can you mention èyí tó ti jẹ tó jẹ Kristẹni which is General Ọbásanjọ́ and good luck. Ẹ máa dárúkọ wọn o, ẹ máa bá mi dá yẹn tẹ́wàá mẹ́. Káwá wo ètò pọ̀ jù. Ẹni ẹ sọ pé torí pé kan mùsùlùmí ló wà ń bẹ̀. Ẹ wá ní mùsùlùmí ẹ tẹ́ bá ti tẹ̀lé wọn. Ẹ̀yin mùsùlùmí ẹ dúró kẹ́ ẹ dá nation ti yín lẹ̀. Ẹ lọ wọ middle bed níjẹta àwọn náà ti gbé fúláàgì wọn sókè. Ṣé Kìrìsìtẹ́nì ló tún lọ ń jà ń bẹ̀ yẹn náà? Dádì níbo lẹ wà ọmọ ọdún mélòó ni yín nígbà tí ogun Biafra bẹ̀rẹ̀? Who is that? Ẹ má bínú, ẹ hold on fún mi.
ẹ má bínú, ẹ máa bá mi láìkẹ́, ẹ máa lọ́ọ̀fẹ́. Ṣé ibi tí a bá ọ̀rọ̀ yẹn dé, ṣé wọ́n sọ pé kìrìsìtẹ́nì ni ó ń dá ìjà alẹ̀ lójoojúmọ́? Ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀. Téèyàn bá wà tí ò mọ tó yẹ kó fẹnu ẹ̀ sọ́ngbà míì, a máa fi ọ̀rọ̀ rẹ̀ kó bá ara rẹ̀. Torí ó ṣùọ̀ báyìí pé àjọ máa fà á o. Àwọn chọ́ọ̀ṣì àbí kìrìsìtẹ́nì tó fẹ́ atẹ́gùn sí ayé Buhari tó fi síkì, ẹ̀yin DSS, ẹ̀yin CID tẹ́ǹtẹ́ǹtì wa, ẹ wá lọ bèrè lọ́wọ́ ọmọ bàbá Lágége o. Àbí nígbà tá Bíọ́lá lọ rí báìbù mọ́lẹ̀, kìrìsìtẹ́nì ayé ìgbà yẹn wọ́n jagun. Wọ́n ò pè mí wọlé, ẹ̀rọ bínú, wọn ò pè mí wọlé. Ìyá àjọ mi, wọn ò pè mí wọlé. I need to settle something. Ẹ má bínú, mo settle wọn kankan ni. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mà pé gbogbo nǹkan téèyàn bá ń ṣe láyé yìí, ó gbúdọ̀ máa ṣe pẹ̀lú ètò Ọlọ́run. Torí pé Ọlọ́run fẹ́ràn gbogbo ayé yìí, ó sì lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo. Ṣùgbọ́n téèyàn bá wà tí ò ní làákàyè, ẹ sà, mo ti sọ síwájú pé Bíbélì ní dá aṣiwèrè lóhùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹnu. Ṣé kìrìsìtẹ́nì nìkan ló ra Dunlop tí ò bá jẹ́ pé àwọn bàbá àgbàyà gan, àwọn oníjẹkújẹ àti sọ ẹ má copy, don't copy. Gbogbo ẹ̀ láti sọ tí mo ẹnu mi ni mo fi sọ gbogbo ẹ̀ tí mo lẹ́yìn kìrìsìtẹ́nì, ibi tó yẹ kẹ́ ẹ fi ṣe lé, ibi tó yẹ kẹ́ ẹ fi ṣe ṣọ́ọ̀bù, tó yẹ kẹ́ ẹ fi ṣe iléeṣẹ́, bí ẹ̀rọ ẹ fi ń ṣe ṣọ́ọ̀ṣì. Ṣé bí kìrìsìtẹ́nì ṣe pọ̀, ṣé mùsùlùmí gan ò pọ̀? Ẹ lọ káàkiri, ẹ lọ wo àwọn àsàlátù káàkiri street. Àwọn irọ́ pọ̀ wàá máa lọ lórí títì gan, ẹlòmíràn wọ́n á gbé báàfù dání, wọ́n á náà fẹ́ kọ́ mọ́sálásí, wọ́n máa gbé báàfù káàkiri nìyẹn. Ẹ bá wa ràn wọ́n lọ́wọ́, a fẹ́ kọ́ mọ́sálásí, àdẹ̀rí bíi tẹ́ ń kọ́ mọ́sálásí ọ̀hún sí látọjọ́ yẹn. Sórí bá ṣe wà nínú, bó ṣe wọnú ara wọn, ọ̀rọ̀ yẹn ó ṣe kí ni, ó wọnú ara wọn. Torí pé àjàjàngbara làwa fẹ́ ṣe. We are not talking about Christian, we are not talking about Muslim. À ń sọ nípa ìgbé ayé wa bó ṣe máa dà. Ẹ sì ò fàjà.
ọgbọ́n tí wọ́n sọ ẹ̀sìn òfàjà. ọlọ́run ò lè dé iwájú ọlọ́run kó sọ pé ìwọ ti jà fọ́lọ́run. No, ẹnìkan kì í jà fọ́lọ́run. Gbọ́ mi dáadáa. Mo wà nínú ẹsẹ̀ 37 ìwé Mátíù orí 10. 37 sọ pé ẹni tí ó bá fẹ́ bàbá tàbí ìyá jù mí lọ kò yẹ ní tèmi. Ẹni tí ó bá sì fẹ́ ọmọkùnrin tàbí ọmọbìnrin jù mí lọ kò yẹ ní tèmi. Mami, kí ló gé? Ó sọ pé èyí tó kẹ́ ní ọ̀rọ̀ mùsùlùmí ẹ má tẹ̀lé wọn o. Look at Tinubu lọ́jọ́ kìíní àná nígbà tó sọ̀rọ̀ ẹ má dìbò fún Godwin o. Ǹjẹ́ ìwọ ló kọ̀ọ̀tù ayé Godwin Obaseki? Ẹ kàfẹ́ máa gbé ẹ̀sìn ìjà kalẹ̀. Tó o bá tẹ̀lé nìyàn tó ń tẹ̀lé ẹlẹ́ran ara tó ń tẹ̀lé ọkùnrin tó ń tẹ̀lé obìnrin, you are deceiving your God. O ò tẹ̀lé Ọlọ́run rẹ̀. Bẹ́ẹ̀ ni Jésù tí wọ́n sọ ń pa ẹ̀yìn. 38 sọ pé ẹni tí kò bá sì gbé àgbélébù ẹni tí ó bá sì gbé àgbélébù rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn kò yẹ ní tèmi. Ẹni tí kò bá sì gbé àgbélébù ẹ̀ torí pé ó mọ bí tí àwọn ìrìn àjò náà wà. The fair and good election tó dáa jù ní Nàìjíríà ìbò Abíọ́lá ni. Mami, ṣé Kristẹni ni? Ṣé Muslim nìkan ló dìbò f'Abíọ́lá nígbà náà? Ẹgbẹ́ rẹ̀ Mùsùlùmí, ẹgbẹ́ rẹ̀ Babangida Gbàdàmásí Babangida Ibrahim òun ni ò gbé ìjọba fún. Ṣé Christian ló wà ń bẹ̀? Ẹ ṣe jàre Bùṣí ẹ̀sìn yìí náà fi ba ayé Nàìjíríà tó wó lulẹ̀. Èdè Lárúbáwá tẹ̀ dẹ̀ wá pọ́nlé tẹ̀ ṣàdírètì yìí kì í ṣèdè yín. Ọ̀tọ̀ ló wà nínú ẹ̀sìn tẹ́ ẹ wí tí ò mọ̀ túmọ̀ tó ń sọ. Wọ́n kà jókòó ẹ kà ń sọ Lárúbáwá ẹlòmíì ò mọ̀ túmọ̀ Lárúbáwá. You are just learning someone language. Ṣé Lárúbáwá jẹ́ èdè Yorùbá tó ń bí ẹ mọ́? Wọ́n mú tọ̀ wá wá ní nàá. Nígbà tán mú ọ̀rọ̀ Jésù wá ṣé mú wá ní Greek. Bẹ́ẹ̀ ni ṣe ní Kristẹni, bẹ́ẹ̀ ṣe ní Mùsùlùmí tẹ́ ní Lárúbáwá tó jẹ́ pé Lárúbáwá èdè Lárúbáwá yẹn ẹ gbọ́ dáadáa. Ara Lárúbáwá yìí náà lẹ ti bẹ̀rẹ̀ sí yọ tírà tẹ́ ń kọ tírà ẹ̀yin lẹ kọ́lẹ̀ náà. Mi ò fi bàyàn jẹ́ bàbá Lágége fún rẹ̀ àìmọye tírà tán ṣe fún ìwúlò ọmọ ẹ̀dá. Bẹ́ẹ̀ ni Kristẹni náà kọ tiwọn. Àyálò èdè níjàre ìyá àjọ mi. When you were in this Nigeria, ààrẹ ni tó gbọ́ mọ́là tó sànǹdì ju tó ní mọ́là lọ. Èmi sọ fún yín nígbà kan rí pé Fúlàní gbọ́ Yorùbá ju ọmọ Yorùbá tá a bí sínú ẹ̀ lọ. Ṣáàrẹ ni tá a bí sí abroad tí ò tiẹ̀ lè sọ síngú pé máa bọ̀ ni tó lè jọmọ díjì Yorùbá. Òyìnbó ṣe ń fún àwọn Mùsùlùmí àbí Kìrìsìtẹ́nì ó ṣe ń fún yín ní ìwé ìgbélú nílùú tẹ́ wà yẹn. Yes, àwọn tó fún wa lẹ́sìn wọn ò gbé kárí bíi tiwọn. Wọ́n employ well look at all those people in the Arabu country. Àwọn Somalia, Egypt, kí náà pé Iran, Iraq and bẹ́ẹ̀ lọ. They are employing a Christian. Àwọn Kristẹni ló ń dáná oúnjẹ fún wọn náà. Àwọn ọmọdé Nàìjíríà tá ń gbà lọ Christian ló pọ̀ jù nínú wọn náà.
wọn ò torí tiẹ̀ pé wọ́n máa sọ wọ́n dẹlẹ́sìn yẹn. ẹ̀sìn òfàjà àwọn tá a rí lẹ́ni nínú mùsùlùmí yín tó ń wọ kìrìsìtẹ́nì wá láti wá ṣe kìrìsìtẹ́nì èyí tó pọ̀ jù nínú wọn tó jẹ́ pé wọ́n jẹ́ top olè náà wájà nù kìrìsìtẹ́nì. olùjẹ́ kẹ́ ẹ rọ̀rọ̀ sọ. Lúkà tó Oyèdépò mẹ́yẹn ṣèbí ọmọ Kwara ni. You are now asking kí ló pa wọ́n pọ̀ ẹ sì lè pa wọ́n pọ̀ because wọ́n jọ dàgbà nínú mùsùlùmí ni. Ok, àwọn ẹbí mi sìn. So my family is herbalists. Ok, torí pé mo wá jẹ́ pastor kí má wàá bẹ́ẹ̀ mi sọ̀rọ̀. Mo rí evangelist ajínrere tó rán ìyá ẹ̀ lọ Mẹ́kà. Yes, wọ́n ń gbọ́ mi bí mo ṣe sọ̀rọ̀ yìí. Alájà níyà wọn wọ́n dẹ̀ rán lọ Mẹ́kà. Mo mọ pásítọ̀ tó jẹ́ pásítọ̀ ni ó dẹ̀ rán bàbá ẹ̀ lọ Mẹ́kà, Muslim ni. Kò sọ pé kó wá lọ Jerusalem because you hear some languages. Mo dẹ̀ mọ mùsùlùmí tó jẹ́ pé ìyá àwọn ìyá àjọ ní. Tani tí ò bá ti di kírísítẹ́nì àwọn ò ní bójútó. Ìyá yẹn sì wà láyé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ní ìfẹ́ dárúkọ wọn ni. Àwọn ọmọ ẹ̀dẹ̀ kọ́lé sílẹ̀ kí wọ́n kọ́lé káàkiri wọn ò bọ̀ yá yẹn. Kìrìsìtẹ́nì ò ṣe fi bú yín. Kìrìsìtẹ́nì ló máa tọ́jú ọmọ kọ́ ọmọ máa tò ọmọ wọn kan nínú túwìsì tí yá yẹn bí mùsùlùmí náà méjèèjì. Mọ́tò ńláńláńlá náà lò kò gbé kan fún ìyá yẹn láti gbé dé ṣọ́ọ̀ṣì tí ìyá yẹn bá fẹ́ jáde àwọn máa lọ pe taxi fún ni because she is not become a Muslim. Ẹ̀tàn jẹ́ náà dẹ̀ ni nígbà tí bàbá wọn tó sọ bàbá yẹn sọ pé bàbá ọkọ òun ó wá bá wọn pé òun sọ pé kristana lòun jẹ́ mo ti dárúkọ màmá. Màmá ní kristana làwọn ń jẹ́ ìwọ́n dẹ̀ sọ pé wàá change ó ní ọkọ yẹn dẹ̀ change láti lè fi gé ní àti òun. Létà òun ò lè ṣe ó dẹ̀ dúró lórí ẹ̀sìn ẹ̀. Àwọn oníṣàngó àwọn èṣù tá à ń dárúkọ lójoojúmọ́ Olúwa bá wa gbéṣù èèyàn ló ṣáà ń bọ èṣù wọn ò ṣe jáde kán kó bọn ti kìrìsìtẹ́nì. Tí ẹ̀sìn ò bá yé yín dádì ẹ lọ gba lecture sí. Uncle, tẹ́sí ò bá yé yín go and learn more. Má máa fi àwọn èdè tí ò yé wa àwọn èdè tí ò yé àwọn tó ń kó káàkiri má fi sọ wọ́n di mùmú. Let them know their rights. Ànábì jà fún ẹ̀tọ́ ẹ̀ ni. Kó tó gba Mẹ́kà tó tí gbogbo yín lọ lẹ́nu yẹn ó jà fún ẹ̀tọ́ ẹ̀ ni. Kó tó lè establish etí Ọlọ́run sọ̀kalẹ̀ fún bí Àlùkùránì kọ́lọ́run kó fi ọ̀láfíà sínú ẹ̀. Kó tó lè establish ẹ̀ ìjà ló jà. Ẹ̀sìn òfàjà bẹ́ẹ̀ ni yájọ́ mi ṣé tèmi kí n ṣe tiẹ̀ tá a bá déwájú Ọlọ́run la máa mọ ẹni tó sí Ọlọ́run. But torí pé ìmọ̀ ọgbọ́n àrékérekè ká ní òsì àmọ̀ pé ká sọ ní ká fọgbọ́n fẹnu sẹ́nu ká gé díẹ̀ jẹ́ sọ̀hún ká ní ẹran ètò kù lélẹ̀. Ọlọ́run ní máa ń ṣèdájọ́ àfẹ̀yìn pẹ̀rù. Kì í sì ṣẹ̀bi yín náà. Ẹ̀yin oníradàradà tẹ́ ẹ̀ fún wa lọ́rọ̀ sọ ni. Yá ẹ̀sẹ̀ sí ogbọ́mọ́là nítorí bá wù mí ni màá ṣe. Sọ̀rọ̀ ẹ̀sìn papọ̀ mọ́ ìjàngbara ilẹ̀ Yorùbá. Ẹjọ́ àwọn tá ń palẹ̀ nìyẹn. Ṣé gómìnà Ortom tán fẹ́ pa ẹ̀ tán fẹ́ gbẹ̀mí ẹ̀ yẹn ó jẹ́ kìrìsìtẹ́nì káfẹ́ tún ní kìrìsìtẹ́nì ni.
àwa ò máa gbápo ìgbà tára Buhari ò yá ṣé Ọ̀ṣínbàjò ó gbapò ẹ̀ kó tó dé ó dúró sórí ẹwọ́ ẹ̀ ni tó bá jẹ́ ẹ̀yin mùsùlùmí ẹ̀ ti pa kó tó dé. jọ ìwọ tó sọ pé ẹ ipò àwọn ipò ẹ kìíní kan Bùkọ́lá Sàràkí ṣé kìrìsìtẹ́nì ni sà ẹ dáhùn Bùkọ́lá Sàràkí ṣé kìrìsìtẹ́nì ni Lawan ṣé kìrìsìtẹ́nì ni Buhari ṣé kìrìsìtẹ́nì ni Dongara ṣé kìrìsìtẹ́nì ni nígbà tí Bùkọ́lá Sàràkí tó ń da ìjọba Buhari jú ní first regime ẹ̀ jọ̀ọ́ ṣé kìrìsìtẹ́nì ni ìgbà tí Bùkọ́lá Sàràkí tó kó ìbọn lé àwọn ọmọ gànfẹ́ tó lò fún election lọ́wọ́ who is that? nígbà tó tí ó frustrate yẹ ṣé kìrìsìtẹ́nì ni Lawan tó wà ń bẹ́ẹ̀ sí àti Buhari ṣé kìrìsìtẹ́nì ni. ẹ dá mi lóhùn ẹ̀yin tẹ́ ń wò mí ẹ jọ̀ọ́ ẹ bá mi love ẹ like ẹ kẹ́ bá mi lọ sórí YouTube mi kẹ́ lọ máa bá mi subscribe síbẹ̀. mo béèrè ìbéèrè ni dáàdi àwọn tó sì ń wò mí láti kí 38 nígbà ẹ máa bá mi like ẹ máa love ẹ máa bá mi share síta. ìwọ lánú ẹ oní ẹnìkan kótókùbọ̀ kúkú dábà ti bí ẹ dárúkọ pé Sunday Ìgbòho ló ń kótókùbọ̀ wọlé. ẹ sà ṣé tí ẹ láìlọ mọ́tò lẹ́rẹ̀ lò káàtẹ́ ń wà ṣé tí ẹ láìlọ ni. àwọn tó wà lápapá àwọn custom tó ń gbowó mẹ́ èyí tó pọ̀ jù nínú yín ẹlẹ́sìn kan náà lẹ́jọ́ jẹ́. Look at all those things. When we start all this, well, tabajo bẹ̀rẹ̀ sí fà ó máa gùn gan o. But torí pé mi ò fẹ́ jẹ́ ní tí wọ́n fi jáde ni pé mi ò fẹ́ jẹ́ kó di ìjà ẹ̀sìn. Mi ì fẹ́ jẹ́ kí Kìrìsìtẹ́nì rí bíi pé tó ní làákàyè. Bó bá wu mùsùlùmí kán jàjàǹgbara bó bá wu kìrìsìtẹ́nì kán jàjàǹgbara ẹ̀sà níbo lẹ kétí sí nígbà tá a ti ń bú Oyèdépò tá à ń bú àwọn kìrìsìtẹ́nì ẹgbẹ́ wa ó di mùsùlùmí mélòó labú. ìgbà tó máa dárúkọ ó dárúkọ Oyèdépò ó ṣe dárúkọ Adébóyè ó kò dárúkọ Abíára ẹni ọwọ́ ẹni bá ká là ń lẹ̀dí mọ́ torí ẹ ti mara yín ní Kwara State ni. Babangida nígbà tó da àgbo Káṣímáwo Mashood tó dàgbò ẹnu ayé ìkọlà wa. ẹ dá mi lóhùn ṣé ayé yìí kọ́ la wà àbí Kìrìsìtẹ́nì tún nìyẹn.
yẹn ka ẹsẹ̀ 39 fún ẹ. Ó ní ẹni tí ó bá rí ẹ̀mí rẹ̀ yóò sọ ọ́ nù, ẹni tí ó bá sì sọ ẹ̀mí rẹ̀ nù nítorí mi òun ni yóò rí i. Àwa ń fi ẹ̀mí wa lélẹ̀ kí àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn kán lè gbé ìgbé ayé tó nítumọ̀. Ẹ̀yin sọ́ra dáradára lẹ́nu. Káwọn ọmọ wa lè gbé ìgbé ayé tó ní ìtẹ̀síwájú. Ẹ̀yin ṣe ọ̀rọ̀ tí ò ní mínì, ẹ káwọn ènìyàn jọ. They are listening to a bad word. Àkókò ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ṣèbí ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ni wọ́n pè, yọ ẹ̀ṣẹ̀. Ṣẹ̀dẹ̀ ti gbàdúrà sórílẹ̀-èdè ó ti dá. Ọ̀rọ̀ iná orílẹ̀-èdè ẹ̀rí yẹn ṣe wáàsí lórí ẹ̀. Ṣé ẹ̀ kì í gbọ́ wáàsí bàbá Bello ni? Tẹ́ ẹ̀ bá rí wáàsí gbọ́. Àbẹ́yẹn kọ́ ni bàbá Bello, Kìrìsìtẹ́nì náà tún náà wọn náà. Ẹ̀sìn gbogbo yín ṣe wá ń hùwà olè náà. Tálátẹ̀ wá fẹ́ fojú jọ gan. Look at all the story tó gbélẹ̀ nípa ọ̀rọ̀ school. Ṣé bẹ́ẹ̀ ṣe lọ school ńgbà yẹn? Ṣé bẹ́ẹ̀ làwọn ọmọ yín lọ school àkókò yìí? Ọmọ tó ṣe wòlímọ̀ láyé àtijọ́, ṣé bẹ́ẹ̀ náà ṣe wòlímọ̀ nísìn? Christian ò kì í ṣe wòlímọ̀ o. Tá a bá lọ Bible school àti abatita abaléwa lẹ́nu. Ẹ̀yin lẹ máa ka Kùránì, lẹ máa ka ìtumọ̀, lẹ máa ka gbogbo ẹ̀. Kò dẹ̀ sẹ́ni tó bínú. Ṣé Kìrìsìtẹ́nì ò da Mùsùlùmí ni? Ṣé Mùsùlùmí ò da Kìrìsìtẹ́nì ni? Adẹ̀rẹ̀ àwọn méjèèjì tẹ́ lọ dolóòṣà, ìyẹn ò kan yé. Ẹ̀sìn bàbá ò lè gbọ́mọ́ la. Àwọn tí wọ́n kó ohun owó ìkẹ́ ìjà fún ní Nàìjíríà yìí, ṣé Kìrìsìtẹ́nì ni wọ́n? Pàtàmí àbí Mọ̀làmí, ṣé Kìrìsìtẹ́nì ni tó ń bá Boko Haram jà, tó ń mọ ipa Boko Haram? Sir, can you make someone Christian, a break Christian, tó wà the month of all those àwọn èèyàn tán jíyàn gbé, àwọn bandits? Sàálàárìn ajé ni mo máa pẹkọrọ. Àwọn ọ̀rọ̀ tó ń sọ bí òwe go straight, but you said kì í ṣe attacker, defender ni wọ́n. O dey attack Christian, o dey sọ pé wọ́n kì í ṣe attacker. I'm coming for you today. Mo ń bọ̀ o, etí dè. Torí ìwọ náà play ti Arọbọ́nkì nígbà tó ń sọ àsọtẹ́lẹ̀. Nítorí ẹ̀ fi jẹ́ fi bèrè ni pé kò sẹ́ni tó lè gbé ẹnu lọ bí iná kó fẹ́ pa. Ta ni iná tá fẹ́ pa? Ẹ jẹ́ àmọ́ o. O ṣùgbọ́n gbogbo nǹkan téèyàn bá ṣe láyé ó yẹ kó máa ṣe kíni o, kó máa gbèrè rẹ̀. Gbogbo ẹni tí tẹ́ẹ̀dá bá ṣe
The Bluetooth device is ready to pair. The Bluetooth device is connected successfully. wọ́n dálẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n dálẹ̀ ní Ṣàgámù wọ́n dálẹ̀ káàkiri. ẹ ti gbọ́ ṣé bí ọ̀rọ̀ skul tí ẹ̀yin sọ òun sí. padà di government school. wọ́n pè ní government school ní gbogbo kálukú lè láǹfààní àti lọ́bẹ̀. kò tiẹ̀ yẹ kí iṣẹ́ ojú yín gan torí mo tún polówó yín nìyẹn. láti yọ Ọláyọmí kò kí wàhálà àánú gbà ògo rẹ ò ní wọlẹ̀ no going back. church láti máa sọ gbogbo ọmọ láti christianize gbogbo ọmọ mùsùlùmí. ẹ ti ń gbọ́. lọ́wọ́ mùsùlùmí fi ráyè náà fi bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́. gbogbo kidnapper tí kìrìsìtẹ́nì ló wà ń bẹ̀. àwọn Ahmadiyya yẹn àwọn náà làwọn Augustu lẹ́kọ̀ọ́ ń bí ni wọ́n mú wá náà gbà gẹ́gẹ́ bí ọ̀làjú. ẹ máa gbórúkọ tó dárúkọ sí o. láwọn yẹn àti Jubril Martins tó yá sí pé àkọ́kọ́ mùsùlùmí lọ́ọ̀yà lẹ́kọ̀ọ́ ń bí ni. ṣé Martins ó jẹ́ orúkọ muslim. ìlú òyìnbó ni wọ́n ti lọ ṣe lọ́wọ́. ẹ ti gbọ́. ibẹ̀ náà ti pàdé àwọn Ahmadiyya náà gba kíni wọn wálé. àwọn Augustus yẹn. a ní láti máa tẹ̀síwájú mùsùlùmí tó wà láàrin wa ó jẹ́ tètè dìde kìrìsìtẹ́nì tó wà láàrin wa ẹjẹ́ àjẹ́ dìde ẹjẹ́ àjọ jàjàgbara ká kúrò nínú òṣì dáadáa tẹ́lẹ̀ yìí sọ yìí. Òṣòdì àwọn ni wọ́n donate ilé wọn fún Ahmadiyya ni wọ́n fi kọ́ skul àwọn náà donate ilé wọn fún Ahmadiyya tí wọ́n fi kọ́ skul. kírísítẹ́nì kọ́ nìyẹn. Ahmadiyya college náà ń bẹ̀. mélòó ni mùsùlùmí donate fún wa. donate ẹ̀ bí Augustus. ó yá. personal property ẹ̀ ó wí ilé ẹ̀ fún wọn. jọ ṣé ó fòògùn gbà wọ́n fòògùn gbà lọ́wọ́ ẹ̀. àti irú ilẹ̀ tí wọ́n fi kọ́ Sàkà Tinubu mẹ́ àti èyí tó wà lójúkoro. ẹ wá sọ̀rọ̀ ẹ ní ẹ̀wọ̀n kìrìsìtẹ́nì ló ń jàjàgbara tí mùsùlùmí má tẹ̀lé wọn o sọ̀rọ̀ nìyẹn. àwọn ni wọ́n lọ gba fọ́ọ̀mù fún mi ọ̀rẹ́ wọn kan wà ń bẹ̀ Mr. Lawal òun ló kọ́ wa ní agric master. ẹ máa gbọ́ agric master. ó fẹ́ ìyàwó lárúbáwá bọ̀. ẹ ti gbọ́. ìlànà pé ìyá Akim. ó tún gba ìyàwó oníyàwó wálé. wọ́n gba ìyàwó oníyàwó wálé. Akim lọmọ orúkọ ọmọ tó bí. ọmọ àlè. ó gba ìyàwó lárúbáwá ìwọ lọlẹ̀ lárúbáwá ó tún lọ gba ìyàwó lárúbáwá wálé. lámàdí à ń bẹ̀ ló gbé. ọ̀rẹ́ wọn púpọ̀ ni wọ́n jọ pàdé mẹ́sàrì. ṣé ẹ ń gbọ́ tó ń ṣẹlẹ̀ ṣé ẹ ń gbọ́ báyìí tẹ ẹ bá ń gbọ́ ẹ máa sọ ẹ bá mi kẹ yẹs. bàbá ní pé kò ní lọ tó bá lọ ilé kò ní fẹ́ kéwú mọ́. àwọn wa lè máa pe ọmọ ọlọ́mọ yìí pé kó máa bọ̀ nílé kéwú kó máa tàwọn kó máa lọ léèwé. ẹgbẹ́ o ṣé kìrìsìtẹ́nì ló ní ká má lọ skul mọ́ báyìí sá. làwọn ṣẹ́ka yóò lọ. wọ́n á ní kìrìsìtẹ́nì ló ń ẹnjìníà wọn kìrìsìtẹ́nì ló ń gbọ́ wéèsì wọn ló ní ká má lọ skul. tó bá ṣe kiri àwọn náà kọ́ bẹ̀rẹ̀ sí owó báyìí pé owó school fees ok màmá sọ. ẹ wo ní bàbá tó ń pè ọ̀dà kò débẹ̀ jẹ́ yìí máa san. ẹ ti gbọ́ kéèyàn ńlá nu ẹ̀ kó kó ọ̀pọ̀ èèyàn jọ kó máa sọ dáadáa. Lámàdíà ọ̀hún. táwọn èèyàn ń kú. ọmọ Kristẹni ń wá bẹ̀. ẹ gbọ́ o. lára tasamu Islam kò sí ọmọ Kristẹni tí wọ́n jẹ ń pa. tọ́ba díjọ Sunday. ṣé St. Paul St. Peter St. Anglican St. Louis sọmọ mùsùlùmí ò lọ bẹ̀. ẹ sọ school Christian tó ṣerú ẹ̀ fọmọ mùsùlùmí.
ẹ ti ń gbọ́ àwa aládẹ kọ́kọ́ dá scholarship múlẹ̀ àwa làkọ́kọ́ àwọn Roman Catholic ló kọ́kọ́ kọ́ àwọn mùsùlùmí ní scholarship. wọ́n ṣàwọn sọ́tọ̀ wọ́n list wọn ni. ẹ ti gbọ́. àwọn gbogbo ilé Christian ni ok church wo lẹ fẹ́ wọ́n wá church fún ọ nínú lẹ́yìn ayélujára wọ́n wá kó wọn sí school van wọ́n sì fi kó wọn lọ church wọ́n ti kó wọn padà àwọn tó bá wà ní hostel. ẹ sọ school Christian tó ṣe irú ẹ̀ tó ní tasamuhu bẹ́ẹ̀ fọ́mọ mùsùlùmí. ẹ dárúkọ skul tẹ́yìn ti ṣe tẹ́ ẹ bá lè dárúkọ skul tó ṣe àtìgbà tán ṣe àfẹ́mọ̀gbà náà èmi á wá sọ fún yín màá sọ àwọn tí wọ́n wà màá sọ with evidence tó jẹ́ pé àsìkò tẹ́ bá fẹ́ kírun àjọ wà ní hostels ní Lákùrẹ́ màá dẹ̀ sọ skul yẹn àwọn ọmọ mùsùlùmí tó wà mẹ́ tó jẹ́ pé wọ́n ní sáàpù tiwọn tó ti lọ kírun màá sọ mo dẹ̀ máa sọ yíyà yẹn mo dẹ̀ máa sọ principal wa máa sọ tíṣà wa. What are you talking about? ìjọba gbà á. ìjọba gbà á. 1974. ọmọ ọdún mẹ́rin lẹ́wà ní 1974 sà. ìjọba gbà á. ó bá tán. sọ̀kò tó di pé ìjọba gbà á tó wà lábẹ́ mission. ẹ ṣe jàre Awólọ́wọ̀ is a Christian àwọn náà dẹ̀ dá skul ọ̀fẹ́ lẹ̀ tó tán àbí òtán. wọ́n jẹ wọ́n ṣe àwọn tó bá jẹ́ mùsùlùmí wọ́n kó oúnjẹ tí wọ́n papọ̀ níṣìnú. ẹ ṣe jàre. so tasamu tí Islam kọ́ wa ni tasamu tá Nábì kọ́ wa ni òní kul amanna billah sọ fún ẹ ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ wa ma unzila alayhi ọ̀pọ̀ ṣiṣẹ́ so kò ṣiṣẹ́ mọ́ gbogbo kálukú ẹ̀yin tẹ gba doctorate nínú mathematics tẹ gba doctorate nínú science kan tẹ gba kẹ́nìkan nínú ẹ tẹ wá lọ dà á sí pastoral work. ẹ ti gbọ́. so kí lẹ ṣe fáwọn ọmọ yẹn ẹgbẹ́ Nàìjíríà ó produce nǹkankan kí ni ó produce ìwọ tó fẹ́ kọ́ mathematics tí ó wúlò fún ẹ tí wọ́n fi produce science tí wọ́n fi produce àwọn applications tí wọ́n fi produce àwọn nǹkan kankan kí ló lọ kọ́ wọn ní church miracle. nígbà táwọn èèyàn náà bá kọ́ wọn ẹ̀yin mùsùlùmí àbí àwọn Boko Haram kọ́ lẹ̀ ń kó wọn ni. kó kọ́ àwọn ọmọ yẹn àwọn produce àwọn kílẹ̀ ń pè graduate wọn àríṣẹ́. ẹ̀yin náà lẹ́dẹ̀ sọ pé ká má lọ school okay what is the meaning of Boko Haram. Amẹ́ríkà gan tẹ̀ ń follow o lè gbé certificate débẹ̀ wọ́n kí ló lè practicalize ní tó mọ̀ yẹn gbé certificate kalẹ̀ certificate sọ fún wa pé o lọ ní ẹ̀kọ́ lóòótọ́ ni òun kọ́ ló ju epo ní mímọ́. kí ni ìtumọ̀ Boko Haram? Boko Haram means no education, no more education. Wana babu magarantani katiko wana babu magarantani. ǹjẹ́ wọ́n wà marketable àwọn graduate tí ẹ̀ ń produce yẹn ṣé wọ́n wà marketable. ẹ ti gbọ́ kí ni ká produce. ìwọ́n ẹ̀yin tẹ́ fẹ́ fún wọn ní knowledge tẹ́ fẹ́ impact knowledge sí wọn yẹn ẹ ti kó doctrine oríṣiríṣi kátàkátà sí wọn lórí. ìdí wọ́n ń ṣe nǹkan. fellowship lẹ́yìn lọ ṣe ní university. ẹ ti gbọ́ ṣé kò sí fellowship wọn ò ní brother and sister Muslim in the university. ẹ sọ fún mi ìlú àwọn tí wọ́n lo ìjáàbù àwọn brothers and sisters in Muslim ṣé wọn ò sí tán àwọn kan wọ dìbì tẹ̀blík àwọn kan wọ chutnika àwọn tẹ brothers and sisters in Muslim in the campus ẹ̀yin student wà ń bíbà náà. Thank you, ma. Boko Haram means education is bad. Yes. Yaini. Bí ẹkọ́nọ́mì yìí ṣe fẹ́ dàgbà sí ẹ̀sọ́ nǹkan tí Nàìjíríà. Alaka ó kà súwa. Tẹ́rì ti fẹ́ Ọlọ́run á fún yín ní oore ọ̀fẹ́ bàbá tó túmọ̀ rẹ̀. Ẹ ń produce epo, ó tán. Kòkó tán produce kòkó ti lọ tán. Nígbà tí ẹ ti wá gbà á mọ́ wọn lọ́wọ́. Ẹ jẹ́ stop ẹ̀ bẹ̀ ẹ ti gbọ́ wọ́n ní kòkó tá à ń produce ṣé Fúlàní kọ́ ló ń fi màálùú jẹ kòkó
ṣé Fúlàní kọ́ ló ń fi àwọn ẹ̀jẹ̀ pákí tá à ń ṣe àwọn wo ló jẹ́ tán bàbá yìí serious. India wọnú oko káàkiri ní nísìnyí kò lọ kókó export kìíní mọ́ láti determine owó ẹ̀ internationally àwọn aṣọ wá fi náírà rà wọ́n wọnú oko káàkiri wọ́n á dẹ̀rẹ̀ àwọn export ẹ̀ wọ́n á kó lọ lu wọn wọ́n á lọ tà fáwọn míì ní Europe gbogbo àwọn alákọ̀wé wa ló ń jẹ ṣokoléètì iléeṣẹ́ wo lẹ fi owó tẹ fi dálẹ̀ kó produce chocolate tó rà ní raw material ní. ẹ̀yin náà ń gbọ́ béèrè lọ́wọ́ bọ̀dá Buhari ṣe bó ná fún wọn ní poison mùsùlùmí sáà ni. ẹ̀yin náà lè fẹ́ kọjá sí pé rárá jẹrẹ sí kíní kankan mọ́ àrósọ lẹ́wà ìrẹsì Thailand ni so import ìrẹsì pẹ̀lú billions of dollars. Yes. ṣebí Kristẹni ló import ẹ àwa ní Buhari àwa ní rep àwa ní senate àbí àwa ní bọ̀dá Tinubu tó pín ráìsì. àwọn ọmọ ti bí báyìí kó lọ ṣe fàyàwọ́ wá because ìrẹsì tó fẹ́ ṣe so bẹ́ẹ̀ ni mọ́tò 70s wọ 80s pan Nigeria Peugeot Automobile of Nigeria. ok dárúkọ ẹ Kaduna. kí ló sọ dahoro. ní mọ́tò tó ń ta mọ́tò ní Nàìjíríà Kaduna ló ń rántí yẹn o. kí ló sọ dahoro. ẹjọ ẹ bá rántí Ọlá motors àbí kí lẹ ń pè é níkẹjà ń bẹ yẹn àìmọye àwọn motors táwọn òbí àwọn kìnnìkì kò rí yẹn dárúkọ o ti Kaduna lórí dárúkọ jẹ́rìí pé bàbá yóò serious. jẹ́ abáwọn mú díẹ̀díẹ̀ ọ̀rọ̀ mọ́tò ni mo fẹ́ sọ. ó yá Ọlá motors gbogbo 70s 90s yes lóòótọ́ ni kí ló fà á lẹ́nu ìbò ìbú Buhari ló wà ń bẹ̀ mùsùlùmí sáà ni mùsùlùmí sáà ni. so yín bẹ pa bẹ̀ tán àwa ń lọ ọ̀dà Tòkunbọ̀ wá. ṣáwa la lọ pa Sokoto ẹ bá gbé Kristẹni ló pa Sokoto yẹri pé làákàyè òsì lọ́rọ̀ wọn. grade D grade C. ó mà ṣe o. àwọn ẹni tó bá ra Tòkunbọ̀ ní gbogbo bàtà ń wí àwọn tí wọ́n travel lọ ṣe course bóyá ó lè jẹ́ Navy ó lè jẹ́ Air Force ó lè jẹ́ àwọn ni. mo kàn fẹ́ kẹ́ gbọ́ díẹ̀ sí i. kí ni wọ́n ń pè land house government house Aláìjákàndé ló kọ́ kò sí lo ọjọ́ kan bẹ̀ báyìí. èsì ọ̀rọ̀ yẹn ni mo fẹ́ jẹ́ kẹ́ gbọ́. tí pan tó kú Volkswagen kú Bẹ̀rẹ̀kì kú. ẹjọ́ ta ló pa Kristẹni mélòó ló ti darí Nàìjíríà. Michelin ọ̀hún àti fáṣẹ Port Harcourt ló wà wọ́n pa pátápátá ni ìyẹn padà ló lọ ni sáà máa gbé France ló ń ṣe yìí tẹ́lẹ̀. Pirelli. àwọn iná ilẹ̀ jẹ́ owó tán o. ní ìsìn Tòkunbọ̀. àdẹ̀wà ní ká pínkẹ́ bọ̀dì dúró kí gbogbo nǹkan lè padà sípò. yóò ti wá lọ. ẹni ká máa dúró ti wọ́n Nàìjíríà. yóò ti outdated kíní ẹ̀ ti expire. àbẹ́rẹ́ máa ń gbé táyà ní expiring date ni. ẹ sọ fún wọn ẹ̀yin ni kẹ́ sọ fún so wọn. wọn wá kí sẹ́sẹ̀ mọ́tò ìwọ náà máa gbé ó yọ ọrùn lára dáadáa ó níṣu bọ̀mọ́ pé ikú lòun gbé sẹ́sẹ̀ mọ́tò yẹn because tí yẹn bá èmi ìtáyà mi sọ̀rọ̀ lélẹ̀ nínú àwẹ̀ wọ́n ṣe fún ọ̀nà wa. èèyàn gbà àwẹ̀ ó fẹ́ parí 30 days ọ̀rọ̀ tí ò tiẹ̀ ṣe é fetí gbọ́. yóò bá dùn gbà. ẹ̀ ń brain wash àwọn èèyàn kan jókòó sínú ìyà àti ìṣẹ́ ẹ̀dẹ̀ ni Ọlọ́run yóò síjú rere wò yín. ẹ mọ iye ẹ̀mí tó ti lọ sí. so ìwọ tẹ́ ń lọ ra àwọn yẹn tẹ́ ń kó wọlé one o kọ́kọ́ ń ba náírà ẹ jẹ́ náà. ẹ ti ń gbọ́ o. ṣé wọn ò contribute sínú náírà tó bàjẹ́.
lẹ́nu tó ń fẹ̀mí àwọn èèyàn wéwu. èyí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ nǹkan ẹ ṣàìtẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan. ọ̀kan ní gbogbo ẹ̀ òun ló bàjẹ́. ẹ wá ní kó sọ̀rọ̀ wọ́n pààyàn kó sọ̀rọ̀ kí ni kó máa wí. ẹ máa gbọ́ o ẹ ti gbọ́ wọn náà pààyàn oníkíni kó wí kí ni kí Buhari wí. ẹnìkan sọ̀rọ̀ kan àwọn ní Catalanu fìtínà Yorùbá nation ni. ibi tí mo fẹ́ kẹ́ gbọ́ lélẹ́yìí. orí pé nàní entity ni. ó ní èmi ló pè ní nàní entity yẹn o. but kí n kàn fi sọ kó kí n kàn fi ṣẹ̀kọ́ ni. ọ̀rọ̀ ó ká lára ni ó yá. Tinubu ló gbówó fún mi. Yes, I said it. Tinubu gbówó fún mi. mo wá ń sọ̀rọ̀ Tinubu níbo mo ti dárúkọ Tinubu yàtọ̀ sí bí n ṣe ń sọ yìí. mo ti dárúkọ ẹnu tẹ̀síìrì níjọ́ táwẹ̀ ti bẹ̀rẹ̀. níbo mo ti dárúkọ ẹ̀. ẹ máa tẹ lọ́ọ̀fẹ́ máa tẹ láìkì. ó bá Tinubu lóde nípa Jákàndé kò sọ̀rọ̀ fún ṣé ti Jákàndé mo bá lọ ni àbí ti Tinubu. ṣebí ìwọ ló sọ̀rọ̀ Fúlàní ìwọ ló ẹ̀tàdírẹ́sì Fúlàní ìwọ ló ń yín Fúlàní ló jẹ́ fún yẹn èsì ọ̀rọ̀ ẹ̀ náà mo tún dá padà lé ní ìbáyìí. sọ̀tí bá Tinubu ń bẹ̀ ọ̀rọ̀ òkan nǹkan tá à ń lọ tá a lọ ṣe àwọn. ẹ ti rí ó kọ́ wọn lẹ́nu ọ̀rọ̀ kọ́ wọn lẹ́nu ó kọ́ wọn lẹ́nu. dáadáa kára Jákàndé ṣe. ó kà dùn mí pé ẹ fẹ́ gbé mi súnmọ́ wọn tí ó fẹ́ gbé mi gbọ́ wọn tí ò yẹ kí n gbọ́. ó ní ká sọ̀rọ̀ virtues tó wà lára ẹ̀ ká fi ṣe wáàsí sòtò bá rò yí pé Yorùbá ti mi ò fi ìṣẹ̀ kí n máa no mi ò sí fún kí n àtáàkì ni. ẹgbẹ́ o ètò rẹ̀ ti ṣe látàkù àtáàkì. mi ò sí fún kí n àtáàkì ni. àtáàkà lẹ́yìn. kì í ṣe àtáàkà. kì í ṣe àtáàkà. ló ń ṣe mí. dìfẹ́ndà lẹ́yìn. sọ kò ṣe mí but in time sọ yẹn. torí tá a bá ń sọ̀rọ̀ kẹ́ ẹ bá lè mà pé a mọ̀ tá a ń sọ. tó bá kù láyé kó ṣe rere bíi ti yàrá Jákàndé ti rí. ó dẹ̀ ti bú Kìrìsìtẹ́nì dáadáa o. but ó rò yí pé kí n kàn bẹ̀rẹ̀ sí kí ló ṣe fún mi tí màmá àtàkì. ẹ gbọ́. èyí tí Tinubu dẹ̀ ṣiṣẹ́ mo sọ ń bẹ̀ náà yìí pé gbogbo pílánì tí gọ́vùnà Tinubu tó gbẹ́sẹ̀ lé àwọn nǹkan tí pílánì tí Alhaji Jákàndé ti lé kalẹ̀ òun ni. àṣeyẹ ọ̀rọ̀ kádàdì wa lára. government house Alhaji Jákàndé ló kọ kò sì lu ọjọ́ kan bẹ̀ báyìí. ọ̀rọ̀ kádàdì wa lára àbí mo mẹ́yẹ bọ̀ lápò ẹ̀jẹ̀ kí n tún fi bẹ̀rẹ̀ lẹ̀. Alhaji Jákàndé ló kó. má sọ story fún wa ti máa gbogbo ẹ̀ ẹ sà á máa gbogbo ẹ̀ ẹ ṣe. ẹni wọn kí wọ́n sọ̀rọ̀ sí wẹ́lẹ̀. ọ̀ya. Mudiru Markaz èsì fún Mudiru Markaz ó ń bú sàábé. ẹ ti gbọ́ ó ń bú Kìrìsìtẹ́nì. Kasimu ọmọ ọwọ́. so tí mùsùlùmí tó bá lọ pẹ̀lú wọn ń ṣe nation tí wọ́n ń ṣe. àgbọ̀ dáadáa o ẹ̀yin mo fẹ́ fi jẹ yín. ẹ ti gbọ́. gbogbo àwọn tó ń pèpè fún nation Yorùbá nation Christian ni wọn. ṣé ti gbọ́. àwọn olórí wọn Christian ni wọn. ẹ ti gbọ́. wọ́n fẹ́ execute agenda yìí wípé by the year 2019 ó gbé kí Nigeria disintegrate. 2019. ẹ sà màmá ṣe ti rí àwọn èèyàn tó jẹ́ pé wọ́n kà wà wọn ò ní làákàyè èmi ti sọ tipẹ́tipẹ́ mo ti sọ fún many people pé when it is time àwọn àṣírí ńláńlá tẹ́ ò gbọ́ rí ó máa jáde tí mo bá tún play díẹ̀ sínsìn
ẹ máa gbọ́ bí tó sọ pé kìrìsìtẹ́nì ló lọ fún Buhari ní nǹkan jẹ. Nígbà táwọn kìrìsìtẹ́nì bá wá gbọ́ àwa máa bú wọn, wọ́n máa bú wa, a máa bú wọn, wọ́n máa bú wa. Wọ́n á wá fi ọ̀rọ̀ yẹn wọ́n á fi divert máìdí wa kúrò nínú ọ̀rọ̀ administrator Yorùbá Nation. Ṣùgbọ́n àwòráyè tiwọn, ẹ dákun ẹ bá mi sọ fún wọn pé àwòráyè wọn. Àwa kìrìsìtẹ́nì àti kínni àráyè wọn. Ẹ já gba Yorùbá Nation tán ká wá gbọ́ wìnrìnwìnrìn ọ̀rọ̀. We are just package it. À ń bá wọn bò ó. Èmi ò mọ̀ ṣáwà ní 2019 báyìí. But torí pé ọ̀rọ̀ tí wọ́n kì í bá ayé mu. Bìkọ́ tọ̀rọ̀ wọn bá bá tayé mu, wọn ò ní máa sọ rádaràda lẹ́nu. Ẹ wo ẹgbẹ́ yẹn ti síbì kan, ẹja tún mọ́rọ̀ mi sọ. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹja jígìrì. Ẹja máa ń tà ń ṣe. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ló wà ńlẹ̀ yìí. Mo béèrè kan lọ́jọ́ yẹn. Mo ní àìmọye mùsùlùmí kìrìsìtẹ́nì tóun èèyàn ti pa. Ẹ jí ẹ mú sàárè jẹ àbí kílẹ̀ pé ẹ dìde sàárè tó máa yẹn wọ́n kidnap ẹ̀ dèní eléni a ò rí. Ọkọ olóyún àwọn tó pa a ò rí. Ṣé àwọn eléyìí ò kì í ṣe Yorùbá ni? Àwọn dókítà ń strike a ò rí ń ṣe sí. Àwọn bàbá ṣiṣẹ́ a ò gbọ́wọ́ rìtáyámẹ́ǹtì. Ojoojúmọ́ ni wọ́n ń pànìyàn. Ẹ ṣé jàre Nàìjíríà. Gawati wọ́n pamọ́ yẹn dànù. Àìmọye wọn tí ò lórúkọ. Ṣùgbọ́n àfiyẹ̀sìn. Omi gbígbóná tí ń bẹ lára wa tá à ń pè lẹ́jẹ̀ pupa yìí. Èyí tó jẹ́ ilẹ̀ ò kì í mú o, kàkà kí ilẹ̀ ó mẹ̀jẹ̀ yóò yá a dì ní. Ìwọ tó rá mi ṣe, gbogbo ẹnikẹ́ni ni mo pè é tó ń jàjàǹgbara fún ilẹ̀ Yorùbá, ilẹ̀ ò ní mẹ̀jẹ̀ rẹ lórúkọ Jésù. Ilẹ̀ Yorùbá gbúdọ̀ lọ. Nítorí pé ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń sọ báyìí. Gbogbo tí Yorùbá ń là kọjá lọ́wọ́lọ́wọ́ yìí, mọ́mì, ó ti kọjá àfaradà. Dr. Aborode wọ́n pààyàn náà bí ẹni ìpaná fọ́nṣú. Aláàjà tó ń lọ lọ́nà bíi mo àbí kí náà pé tó jẹ́ ọ̀nà Ìbàdàn express tó ń lọ sóko ẹ̀
tán ṣùtì ìyá yẹn alájà mà ni kì í má ṣe kìrìsìtẹ́nì wọ́n dẹ̀ pàyà yẹn dànù. ẹ dákun ẹ jẹ́ àjọ sowọ́pọ̀ ojúlalá kan fi sọ́rí nínú ààwẹ̀ tí à ń gbà lọ yìí ǹjẹ́ bá a ṣe ń gbà ààwẹ̀ yẹn tá à ń gbádùn rẹ̀ tẹ́lẹ̀ la ṣe ń gbà báyìí. àwọn tó ń yan sàká tó ń fọwọ́n yàn ní nǹkan mélòó lẹ rí nínú wọn tó lè fún yàn nìkan wọn. ẹ̀yin olórin Pàsó Òṣùpá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin òṣèré tẹ máa ń lọ sọ́kọ lọ́yún tẹ máa ń gba gift tẹ máa polówó ẹ̀ Òṣùpá dé Pàsó dé ọ̀gá ọlọ́yin ló promote wọn o àwọn dà lẹ́nu àwọn dà a ò rí wọn mọ́. àìmọye lẹ́ni késẹ́ẹ̀tì mélòó ni Pàsó ṣe síta. níwọ̀n abọ̀mù wo ló ń ṣe síta sí tó gbọ́ tó mú wọrí wa wú. torí àwọn tá ń kówó fún wọn wọn ò rówó dá fún wọn mọ́. ẹja máa fi làákàyè ṣe. èmi ò bẹ̀bẹ̀ pé àyàfi kó o tẹ̀lé kó o tẹ̀lé Yorùbá Nation kì í ṣe gbogbo wa la máa tẹ̀lé. ṣùgbọ́n gbogbo tẹ́dá bá ṣe láyé ẹ jẹ́ kó máa lápẹẹrẹ. inú agágárígá òun lalábàáhùn ti ń yọrí ẹ̀. inú ìkòkò bọ̀rọ̀kọ̀tọ̀ òun ni ìgbín ti ń gbórí rẹ̀ jáde. ọmọ aráyé lélẹ́dùmarè ń wà tàrí ẹ̀. ẹ jẹ́ ká máa tá à ń ṣe ibi tá à ń lọ ni ká máa wò máa ń wo èrò ọjà àǹtí máa ń wo èrò ọjà ọ̀nkú máa ń wo èrò ọjà ìwọ tó ń gbọ́ mi máa ń wo èrò ọjà ẹ jẹ́ á wo èrò àwọn tí wọ́n ń jẹ̀yà ẹ jẹ́ á wo àwọn tí wọ́n ń sunkún ẹ jẹ́ á wo àwọn tí wọ́n ń pẹ̀yìn kéke. lẹ́nìí a lọ sí wọn lọ jẹ kí ni ṣe iná bó rẹ nìkan báyìí bó kó fẹ́ràn nìkan lọ́wọ́ kó musádọ̀ nígbà tí ó bá fẹ́rẹ̀ ó lè sọ pé kádàrá àwọn ni ó lò kádàrá àwọn ni kádàrá rẹ kádàrá tí ò wú. ẹ ti ń gbọ́ tó fún wọn tó wú àwọn rèé ó tó lẹ́nìkan ń lò. Yorùbá báyìí ni ó máa gbógun tira wọn ẹni ó bá wà lókè báyìí báwo ṣe jà wálé mú tí sọ fún yín tipẹ́tipẹ́ ẹ wà wọ́n yín bó bẹ ṣe rí yẹn jẹ́ kí nǹkan bá fẹ́ gòkè nínú. ẹ ti rí àwọn ìyá àgbàyà
wọn pé tó bá ti dókè yẹn owó. àwọn tó ti pera wọn lábíyá gbá ṣùgbọ́n tí wọn kì í ṣe abíyá mọ́ àwọn tó ti wo ẹgbẹ́ ayé tó ti fọmọ wọn dájọ́ ẹ̀wọ̀ El-Rufai ọmọ ẹ̀ kú ní London ìkan kú l'Àbújá ẹ wá ní ká má dájú gbà tuntun tí àwọn bọ̀dá ojú ọbọ náà láti fọmọ tiwọn náà dájọ́ ẹni ká má yà ká má dájú ká má sọ pé wọn fẹ́ fọ ọmọ ọlọ́mọ lójú gbogbo ẹ̀. owó wọn lọ jẹ kí ni ṣe iná bó rẹ nìkan báyìí bó kó fẹ́ràn nìkan lọ́wọ́ kó mú sọ́dọ̀ nígbà tí ó bá fẹ́rẹ̀ ó lè sọ pé kádàrá àwọn ni wọ́n ń lò kádàrá àwọn ni kádàrá tí ò wúlò fún wọn tó lẹ́nìkan ń lò. Yorùbá báyìí ni ó máa gbógun tira wọn ẹni ó bá wà lókè báyìí báwo ṣe jà wálẹ̀ mo ti ń sọ fún yín tipẹ́tipẹ́ ẹwà àwọn Yíbò bẹ́ẹ̀ ṣe rí yẹn tẹ́nìkan bá fẹ́ gòkè nínú wọn àwọn 12 ni ó ti gòkè wọ́n ti mọ̀ pé tó bá ti dókè yẹn ó parí ayé àwọn tó kù ti dà bó bá já Haúsá ńkọ́ ńgbà ìkúkú ní jáde ẹ̀wò tí ń lọ níbò míì gba Haúsá ẹyọ kan báyìí gbà kó máa bẹ́ẹ̀ ṣiṣẹ́ ogójì wọn ni ṣùgbọ́n wa àfi ká mú gbogbo àwọn nǹkan wọ̀nyẹn I keep on telling you international community they are watching us tàbá wà níbi kankan lẹ́yìn odi máa wò ọmọ Yorùbá ló máa rí ní London wọ́n máa bẹ̀rẹ̀ sí jà wọ́n jára wọn sí òwò lóríṣiríṣi èwo lẹ́ẹ̀ ti rírí bí kan bá gbà kan sílé báyìí ọ̀rọ̀ ni mo sọ fún wa the other day. àwọn oníradàradà. Go to England in central. àwọn oníradàradà tí ò yẹ ká máa gbọ́rọ̀ lẹ́nu wọn ṣe rí àwọn àṣà kan wà o tí mo fẹ́ kẹ́ yọ kúrò nínú àṣà yín ṣé mọ́là gan ló wá dá tí wọn kì í jà wọ́n ṣé mọ́là ni wọn kì í jà àwọn náà dẹ̀ wá burú jù àwọn ní panipani apanijayé ẹ wo bó ṣe ń para wọn. ṣé ẹni tó wà lókè tó pa àwọn ẹni tó dàgbà sókè tó dẹ̀ ń pa àwọn kéékèèké tó wà sálẹ̀ àkùkọ gàgàrà tí ò fẹ́ jẹ́ kí kékeré ó kọ ẹjọ́ ńgbà tó bá pa kékeré jẹ èwo wá ló fẹ́ dàkùkọ lọ́la. tí mo bá ní kí n máa mú ètò yẹn bí inú ṣe ń bí mi ó máa bọ́ sí fracas. ó máa bọ́ sí gbọ́ mo kà máa play orin ní tèmi máa play orin màá dẹ̀ máa lọlé. torí pé gbogbo ìwà tó wù kí ẹ̀dá máa wù láyé gbogbo wa la máa gbẹ̀sẹ̀. The Bluetooth device is connected successfully. ẹ má tí ì pè mí ẹ má tí ì pè mí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó rin play. hallelujah bámi máa lọ́ọ̀fẹ́ afẹ́ gbàdúrà tí ń lọ náà nìyẹn èní lọ́jọ́ karùn-ún nínú oṣù karùn-ún bí aago 12 ti fẹ́ lọ lù à ń lọ ní ọjọ́ kẹfà ní ayérayé ọba tó pọ̀ nípa àti agbára ẹ̀dá rẹ̀ àti ìpín rẹ̀ ò ní gbàbọ̀dẹ̀ ó ò ní tọrọ jẹ ó ò ní tọrọ mu ó ò ní tọrọ náà ó ò ní tọrọ wọ̀ ọmọ aráyé ò ní nà ọ́ lẹ́gba a ò ní fọmọ dè ọ́ ó ò mà ní ṣubú alágbára ayé tó bá lóun fẹ́ mú ọ lórúkọ Jésù iná Ọlọ́run dà ó yá kó jorun ó yẹ gbàgbára
ó yẹ gbàgbára iná ayé ẹ̀jẹ̀ ayé tá à ń pè lẹ́jẹ̀ ilẹ̀ ò gbọ́dọ̀ gbẹ̀jẹ̀ gbọ́ o nínú oṣù yìí ilẹ̀ ò ní gbẹ̀jẹ̀ ọmọ rẹ ilẹ̀ ò ní gbẹ̀jẹ̀ rẹ àánú àdìde fún ọ àánú àtòkè àdìde fún ọ olùrànlọ́wọ́ àgbà orí ògo rẹ̀ á fọhùn ìwọ tó o ti fẹ́wọ́ kan orí ètò ìlérí tó o ti ṣe tó o ti láìkẹ́ o ò ní fọwọ́ tẹ ikú o ò ní fọwọ́ tẹ àrùn iṣẹ́ rẹ̀ á lànà ògo rẹ̀ á búyọ wàá rọ́nà gbégbà alágbára ayé tó bá dẹ́bùrú rẹ̀ a ní ìjọ tí ejò bá dẹ́bùrú ọ̀nà ọjọ́ náà lẹ́yìn rẹ̀ kàn ó ọjọ́ tí ìgbé bá fẹ́nu kanyọ̀ ọjọ́ náà ní ṣègbè alágbára tó bá porí rẹ̀ níbi ó yẹ kí ilẹ̀ kó bá ilẹ̀ lọ mo ní kó parẹ́ lọ ó ní kú fọ́tayọ̀ gbọ́ ìwọ ilẹ̀ Yorùbá ó mà ní sọnù ilẹ̀ Yorùbá dìde nínú agbára rẹ̀ dìde nínú ìṣẹ̀dá rẹ̀ mo sọ pẹ̀lú agbára lẹ́nu ọjọ́ karùn-ún nínú oṣù karùn-ún ó 2021 ọjọ́ àpẹẹrẹ ló jẹ́ ó yá mo mú un pẹ̀lú ọwọ́ iná pẹ̀lú ọwọ́ agbára pẹ̀lú ọwọ́ iná pẹ̀lú ọwọ́ agbára ìwọ tó ń gbọ́ mi ìwọ tó rọrùn ẹ̀ ṣe níbikíbi tó ti ṣe ojú inú rẹ ojú ayé rẹ kò ní fọ́ o ní tọrọ jẹ o ní tọrọ mu o ní tọrọ ná o ní tọrọ lò a ò ní fi ọrẹ wòlíì ìkà ẹni ìkà àjẹ́ ìkà oṣó ìkà tó lóun ò ní gbọ́ ó lóun ò ní gbà ogun ọ̀run dà fẹ̀mí rẹ̀ ṣòfò fẹ̀mí rẹ̀ ṣòfò ó yá ṣàmì ó yá ṣàmì ó yá ṣàmì ọwọ́ ikú ọwọ́ àfọ̀ ọwọ́ ìbànújẹ́ lára rẹ̀ gbiná dà gbiná dà gbiná dà gbiná dà rọ́nà lọ rọ́nà lọ rọ́nà lọ rọ́nà lọ rọ́nà lọ rọ́nà lọ ọ̀nà sí ọ̀nà sí ọ̀nà sí ọ̀nà là ọ̀nà là orógo lọ́rọ́gòlò lọ́rọ́gòlò màmá yẹn lọ́rọ́gòlò màmá yẹn lọ́rọ́gòlò àǹtí yẹn lọ́rọ́gòlò ọkú yẹn lọ́rọ́gòlò ìwọ tó wáṣẹ́ tó òrìṣẹ́ iṣẹ́ o ọlọ́run o pèsè oríire àánú o kó bá ọrìn kó bá ọrìn kó bá ọrìn kó bá ọrìn ilẹ̀ ìrà gbọ́dọ̀ olúwa gbogbo omi láti Oǹdó Èkìtì Ọ̀ṣun Ọ̀yọ́ Èkó ó yá o ẹgbẹ́ olúwa láti lọ ó yẹ dìde ó yẹ dìde ẹgbàgbára 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 ẹni tá a nílò láti kó wa nílẹ̀ ìlérí ó yá gbé dìde níbi tó sùn ogun ọ̀run o ó yá dìde ààbò rẹ tilẹ̀ Góṣẹ́nì fi bò wá o àwọn tó wà láfsáìdì o àwọn tó wà nínú ilé olúwa ààbò rẹ yọ bò wá mo pàṣẹ láti wákàtí lọ gbogbo ibi tí oyè lẹ́yẹ wà láti wákàtí lọ ogun ọ̀run wárí ogun ọ̀run wárí ogun ọ̀run wárí kò í kẹ̀ ò ní ṣubú ara Sunday Igboho ọwọ́ ayé ò ní pa ọ́ gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ ò mọ̀ ní ṣègbè ẹ ò bàbá Akíntóyè ẹ kó adé ilẹ̀ ìlérí náà mo wí pẹ̀lú agbára májẹ̀mú látẹ̀lé lọ ẹ lọ rí àánú gbà ẹ lọ rí ògolo ayé ló gbógun tì ọ́ láti wákàtí lọ ilẹ̀ kò gbé mi ọkùnrin ló gbógun tì ọ́ láti ní lọ ilẹ̀ kò gbé mi mo sọ pẹ̀lú agbára o ò ní jẹ̀yà o ò ní tọrọ mu o ò ní tọrọ náà láti ní lọ oríire rẹ ṣí bí mo bá yọ̀gò lójú tí mo fi súre fún ọ pẹ̀lú ọwọ́ agbára májẹ̀mú ọdún márùn tí mi ò fi ríran láti wákàtí lọ olóore ò ní fọ́ lójú ọmọ rẹ ò ní fọ́ lójú ìwọ gan ò ní sọnù ayé ò ní fọ́ lójú o ò ní tọrọ jẹ o ò ní tọrọ mu o ò ní tọrọ ná Fẹ́mi Alibati ní gbogbo ibi tó bá dé láyé ògo rẹ̀ á fọhùn àánú á dìde wọnú ògo lọ wọnú ayọ̀ lọ wọnú ògo lọ ẹ̀yin jọ̀rọ̀ sọ̀rọ̀ Yorùbá nation ó yẹ lọ gbà á wọ́n ti gbà á amúlẹ́yìn lọ́wọ́ àti fa flag yẹn àti fi sókè láti wákàtí lọ ìwọ orílẹ̀-èdè yìí ó gbọ́rọ̀ Olúwa ẹni tó lò tí ilẹ̀ yóò bírèkì ó yá gbé dìde àwọn lọ́yà gbé wọn dìde àwọn adájọ́ gbé wọn dìde o gbé wọn dìde àánú dà àánú Olúwa ṣàánú báyìí ẹ̀jẹ̀ rẹ ní kò wò ẹ̀jẹ̀ aláṣẹ ní kò wò àwọn láti dopó láti di aláǹdìbà láti aláǹdìbà láti aláìníyà ó yá ogun ọ̀run ó yá dìde Jésù náà agbára wa hallelujah àdúrà rẹ ò ní dènà mo kí ìyá Ṣílò ẹ kú ọjọ́ ìbí o ẹ̀mí yín á ṣe púpọ̀ rẹ̀ lórúkọ Jésù ìyá Ṣílò ò ní mọ bójì ọmọ bí ọ̀run ṣe fi ẹ̀mí ọjọ́ kú ọjọ́ rẹ̀ láti ẹni lọ ó yẹ máa ga ògo Ọlọ́run kó farahàn nínú ayé rẹ̀ bẹ́ẹ̀ lẹ̀mí náà wí mo gbàdúrà mo títí láyọ̀ láti ẹni lọ ọgbọ́n ọ̀run kó gbàdúrà fún ọ àti fi ọjọ́ ìbí kọ ọjọ́ rẹ̀ ọjọ́ kọ ọjọ́ rẹ̀ kò ní dọjọ́ ẹkún fún yín o kò ní dọjọ́ ìbànújẹ́ gbogbo ẹni tó bá ń ṣọjọ́ ìbí lórí ìkànnì yìí lẹ́ni lórúkọ Jésù ẹ ò ní fọwọ́ sí ọmọ tẹ́ ẹ bá ti bímọ ẹ ń yàn rere gbogbo ibi tó bá dé Ọlọ́run kó wà pẹ̀lú yín ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ṣe bẹ́ẹ̀ délé ní àtàwọn ọmọ ọwọ́ lórúkọ Jésù ọgbọ̀n ọ̀run kó gbàdúrà fún yín kẹ́rẹ́ àánú gbà Jésù náà agbára wa àmín
àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ kí gbogbo wa jọ gbàdúrà lọ́la. A máa pàdé lágìjù ni bàbá ti gbọ́gbé wa, lágìjù ni bàbá ti gbọ́gbé wa. Àwọn áńgẹ̀lì wọn kígbe lágìjù ni bàbá ti dá wa lọ́lá. Ọlọ́run kó bùkún fún ọ, kó ráàánú gbà. Mami a máa gbàdúrà kan láàárọ̀ ọ̀la tá a bá ti ń lọ ságejù. Ojú ọ̀nà náà ní ká ti gbà. Ẹ bá ń gbàdúrà kárí network. À ń lọ lọ́la. Ojú ọ̀nà ni wọ́n ti kárí ká gbà láàárọ̀ kùtùkùtù. Kájọ jẹ́ a fẹ́ gbàdúrà fáwọn ọmọ lórúkọ Jésù. Ó ní fọwọ́ sí ọmọ. Gbogbo ẹni tó bá mọ̀ pa bí a máa lòun pátá. Ẹ jájọ pàdé láàárọ̀ kùtùkùtù lọ́la. Bàbá ṣe lọ wọ́n ní ká gbàdúrà yẹn bá èrò ọ̀nà lọ. Ojú ọ̀nà lọ lórúkọ Jésù. Wọ́n ní aṣọ tẹ abiyamọ máa ń fàyàmára rẹ̀ lára, fàyàmára rẹ̀ lọ́rùn lójú ọ̀nà. Abiyamọ á dẹ̀ máa sunkún lọ lójú títì. Wọ́n ní a máa pariwo iná ọmọ jó òun lórúkọ Jésù. Iná ọmọ ò ní jó ọ ìwọ tó ń wò mí. Ẹ jájọ pàdé láàárọ̀ la. Ọlọ́run ní ká gbàdúrà fáwọn ọmọ lórúkọ Jésù. Ọmọ tiẹ̀ ò ní dìdàkudà o. Tó bá wà nínú ìgbèkùn kankan Ọlọ́run kó tú sílẹ̀. Bẹ́ẹ̀ lẹ̀mí mọ́ wí, bẹ́ẹ̀ ló gbọ́ ọ̀rọ̀ sọ o. Jésù náà agbára wa. Nọ́mbà mi rèé fún ẹ̀bẹ̀ àdúrà. Àbó lálàá àláyẹn ò yé ọ. Àbó fẹ́ ṣe ìtọrẹ àánú ọjọ́ Friday ẹ má bínú ẹ̀yin ọmọ Ọlọ́run. A fẹ́ ṣe ìtọrẹ àánú fún àwọn motherless baby. A máa fún wọn lóúnjẹ. Wọ́n tí wọ́n a máa fún wọn ní oríṣiríṣi nǹkan. Ṣùgbọ́n wíwọ́ tó o bá nífẹ̀ẹ́ sí oṣooṣù la máa ń ṣe. Oṣooṣù second Friday first Friday of the month la máa ń ṣe. A dẹ̀ tún máa ń ṣe ní last Tuesday of the month. Méjì tá a ṣe lẹ́sùn nìyẹn. Bọ̀ tó bá yọ fẹ́ fi nǹkan ìní rẹ mọ́mì ó dọ̀la sọ́túnla àkókò ṣì wà. Ó fẹ́ fún àwọn aláìní àti àwọn opó. O lè kàn sí wa lórí nọ́mbà yìí 082 57 45 58 03 082 57 45 58 03. Lórúkọ Jésù o ò ní pèlè ikú lọ́wọ́. O ò gbọ́dọ̀ búra ẹ o. Bíbélì sọ pé àìsàn ní tó bá bò òun máa pa ẹni o ò ní kó fọ́tayọ̀ o. Tètè pè nítorí tí àánú rẹ̀ dúró, nítorí tí ògo rẹ̀ fọ̀hún. Bẹ́ẹ̀ l'Olúwa wí, bẹ́ẹ̀ l'ogun ọ̀run sọ. Jésù náà agbára wa. Àmín. Bá mi kí màmí Mọ́túndé Adòníbàdàn tèmítèmí ìyá mi ìyá àjọba ilé sanmi lórúkọ Jésù àwùjọrí àánúgbà Esther àwùjọrí àánúgbà ògo yẹn fọhùn. Bá a ṣe ń lọ Ọlọ́run máa bá wa lọ. Àdúgbò ẹ̀kọ́ ti ṣe Ọlọ́run ògo ní forúkọ yín o. Jésù náà agbára wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ má bínú ẹ jájọ pàdé láàárọ̀ láà kùtù àì fún àwọn ìwé wa, àwọn ọ̀dọ́ wa, àwọn ọmọ wa, àwọn alágbàtọ́ ẹ jájọ pàdé. Nọ́mbà yẹn náà ti pè yẹn wọ́n fẹ́ fi tọrẹ àánú fún àwọn ọmọ aláìní bàbá aláìní ìyá motherless baby lọ́jọ́ Friday. Kàn sí mi wàhálà àánú gbà. God bless you all. Bye for now.